nígbà àdúrà ti gbà èsì ayọ̀ máa mú wọlé lórí èmi fúnra ara mi èmi ti nígbàgbọ́ pé Allah ti ṣe fún wa tẹ́ bá máa fi dé lálẹ́ orin alhamdulilayi 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 rabbil alamin. Padà ṣe lẹ́yìn Ọlọ́run a tún fi Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Òun ni èèyàn tí Ọlọ́run fọ ọgbẹ̀ ìdáyé lọ́wọ́ tó lè tọ́ wa sọ́nà bá a ṣe lè ráyé lò bá a ṣe lè ráyé gbé. Mo ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àtàlọ́bì náà pé gbàdúrà tá a ṣe ọlọ́run ti gbà. Àdúrà yìí ti gbà pé tẹ́ bá máa fi darí wọlé láṣálẹ́ báyìí ìròyìn ayọ̀ ẹ máa mú wá. Allah má dúdú àdúrà tì mí wọlá orúkọ rẹ kan ṣoṣo tí ò láfiwé tí ò sì ní àfijọ bá mi dọ́kun jẹ́ kó rin alhamdulillah jẹ́ ògbẹ́ni wa kan lálẹ́. Sister. Àwọn ìdíjọba gbogbo nǹkan tí ìwà àti ọkọ ẹjọ́ ṣe ládùúrà gbogbo ẹni mo gbọ́ lágbára Ọlọ́run dẹ̀ mú wọn ní àṣẹ. Àmín náà yàrá o. Ẹfẹ́ ní dáadáa lọ́lọ́run máa ṣe. Àmín. Èyí tó wọ̀ ìfẹ́ ní gbogbo Ọlọ́run bá yẹ ìwọ kan. Àmín. Aláàfin lójú àdúrà tẹ́lẹ̀ tó bá mọ̀ pé ó yẹ ọkọ̀ tẹ̀mí náà balẹ̀ pé aláàtì ṣe fún wa nìyẹn. Sísá mo lè jáde lọ jù wọ́n bẹ̀rẹ̀ ti dé sí. Mo ti bẹ́ẹ̀ láyé ìgbà. Mi lè fi ilẹ̀ ẹja wọlé lọ. Báwo ni ẹni? Tí o fẹ́ ni mo lè ṣe fún wa kàn béèrè máa ṣe Ọlọ́run ló ṣe kì í ṣe Ọlọ́run ti ṣe oore ilé o ti ṣe láṣẹ pé. Just it's okay, just 200k. Okay, 200,000. Okay, you first surprise her. Oore Ọlọ́run ni o ti fi pamọ́. Really? 500? Oh, thank you, my darling. Just for starting. Ṣé tí bá ti ń fẹ́ tún máa bẹ̀rẹ̀ bá ṣe wá lù dáadáa? Àtúndọ̀ pẹ̀lú. Ọjọ́ kìí máa rí. Báwo ni? Báwo ni ọ̀rẹ́ rẹ̀ ní gbogbo ẹ̀ tí ṣe sí lórí ìjọ ìlú tó pẹ̀lú gọ́ọ̀mù ó pọ̀ ìyàwó là ń fi sí. Mo tètè rí pé gbogbo ẹ̀ tí ń ju gbogbo ẹ̀ ló ti ń ṣẹ́ńgẹ́lẹ́ǹgẹ̀ yìí. O lè imagine mo kàn jẹ́ ìbèrè just a token lọ́wọ́ ọkọ mi rí honestly tó bá rí nǹkan tó ṣe fún mi sí surprise package ó sọ dín ńlá mọ́ mi lọ́wọ́. Àbúrò bẹ́ẹ̀ ná ikọ́ táwọn obìnrin náà máa ń fẹ́ nìyẹn. Ayédùnjẹ jù yà lọ bàbá ta ni ìṣẹ́wù kò wá wí kò sí. Ọ̀rẹ́ mi jẹ́ ká wọlé ká lọ ṣe sí àtọ́kù jáde. Ó pọ̀. Kọ́gbọ́n nínú àṣìṣe rẹ̀, kọ́gbọ́n nínú ohun gbogbo tó ṣẹlẹ̀ sí ọ. Àríkọ́gbọ́n. Ó mà yá ilé ní ìkẹ́. Epo yá mi. Ó yá yín gan. Àbíkọ́lọ̀ ń kó ṣe ń tà fẹ́ fún wa. Tó bá yìí ṣe tẹ́lẹ̀ afẹ́fẹ́ dà ẹ̀dá ò ní pọ́blẹ́mù láyé. Òótọ́ ni o. Wàláì tẹ́lẹ̀ fún mi lẹ́sìn láwọ́ àlùbáríkà lọ̀gá mi èdè ní lọ̀gá mi ìfọkànbalẹ̀ lọ̀gá mi Ọlọ́run tó yẹ tìyọ̀ sí àlùbáríkà ìfọkànbalẹ̀ ìdùnnú ayérayé ni. Alhamdulillah. Bá ṣe tán máìkì máa lọ sílé. I'm so happy for you. Ọmọ lẹ́yìn Ọlọ́run ni kò sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Àwọn bòdì wọ́n lọ báyìí. Mo fẹ́ jáde lọ ní tẹ́lẹ̀. Lọ síbo. Since you are back. Alhamdulillah. So, orí Ọlọ́run tí Ọlọ́run ṣe nìyẹn o. Tí Ọlọ́run máa dà wá láàmú. Torí tí Ọlọ́run bá ti dá sí ọ̀rọ̀ ẹ̀dá láyé, ẹ̀dá kò wà láyé bí aláìsí. Wọ́n mú ìgbà tó time lọ́dọ̀ Ọlọ́run láti dá sí ọ̀rọ̀ mi. Ọlọ́run dá sí fún yìí kò ṣe pé Ọlọ́run dá sí díẹ̀. So, inú orin tọ́lọ́run ṣe fẹ́mi mo dúpẹ́. Ṣé àwọn kan wà wọ́n á ní Ọlọ́run ṣoore fún wọn? Ọlọ́run èṣoore fún wọn. Nítorí àwọn ogun òwú akọ́lọ́run ṣoore fún wọn. Ṣùgbọ́n ọ̀yàn kan ẹni tọ́lọ́run bá ti dá ohun tó ń kò ní ṣe kò ní ṣìjẹ kò ní ṣìlẹ̀tẹ̀. Ìṣesí ò ní báyé nú. Ṣọ́rọ̀ ọ̀gá mi Ọlọ́run ṣe lọ́rẹ́ mi Ọlọ́run ṣe ní dùnú mi Ọlọ́run tún wá ṣe ní ìfẹ́ mi. Má sọ̀rọ̀ jìnnà ṣòrí inú mi dùn fún ẹ gan tó bí ẹbí ti ṣe ń lọ sí ibà ẹ̀sìn àdùn alhamdulillah ni o ṣòrí tó bá gẹ sínú mi kò lè kọsẹ̀ láéláé. Wọ́n lòun tó fi ti rí sẹ́yìn kí làwọn èrò sọ tán. Iná wọ́n lọ wà wọ́n lọ tẹ̀ máa wo ra iná sí iná owó ń gbé owó ń dán lẹ́nu gbàrọ̀ sí gbà Ọlọ́run ló ṣe Ọlọ́run inú mi dùn fún ọ̀rẹ́ Ọlọ́run kò sí oore téèyàn fẹ́ ṣe fún ẹ láyé máa ṣe règùn òye tọ́lọ̀ bá ṣe ọmọ
direct ni ò ní problem oṣù tó bá sàṣì ẹ ó máa ní problem àjẹ́ tó fẹ́ sàṣì máa ní problem tó bá tó wáyé kíni tó bá tó wáyé kìrò sí ìṣe kíni tó ń borí wọn ó ti borí ogun ayé jẹ́ ká mú bèrè. àwọn yájà ló jà ló ṣẹlẹ̀. orí ọlọ́run. bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀ nínú ayé. kí ló fẹ́ ni mo lè ṣe fún ẹ no kàn béèrè máa ṣe ọlọ́run ló ṣe kì í ṣe yẹn ọlọ́run ti ṣe oore ilé o ti ṣe láṣẹ pé. Just it's okay, just 200k. Oh God, 200,000 naira. Okay, n fẹ́ surprise ẹ orí ọlọ́run ni o ti fi pamọ́ ọtún 500,000. Really? 500? Oh, thank you, my darling. Just for start o ṣé tí bá ti ń fẹ́ tún máa bẹ̀rù bá ṣe wá lù dáadáa àtúndọ̀gbẹ̀ fún ẹ. ọjọ́ kì í máa lọ. All right, ẹ má pè é o. Yeah. Báwo ni? Ṣé wà ókè? báwo ni ọ̀rẹ́ ní gbogbo ẹ̀ tí ń ṣe ṣèṣèṣì lójú ìjọ yìí ní gbogbo ẹ̀ ń bọ́ mi ó pọ̀ ìyàwó là ń fi sí i. mo tiẹ̀ ti rí i pé gbogbo ẹ̀ ti ń dùn gbogbo ẹ̀ ló ti ń ṣẹ́ńgẹ́lẹ́ǹgẹ̀ yìí. O lè imagine mo kàn jẹ́ ìbèrè just a token lọ́wọ́ ọkọ mi ni really honestly tó bá rí nǹkan tó ṣe fún mi ṣe surprise package ó sọ dín ńlá mú mi lọ́wọ́. àbúrò bẹ́ẹ̀ ná nǹkan táwọn obìnrin náà máa ń fẹ́ nìyẹn. ayédùnjẹ jù yà lọ bàbá ta ni ìṣẹ́wù kò wá wí. kò sí ọ̀rẹ́ mi jẹ́ ká wọlé ká lọ ṣe sí bó bá ṣẹlẹ̀ sí ọ ìkọ́gbọ́n àríkọ́gbọ́n. ìwọ ọlọ́run bo lójú ẹ wà ó mà ṣe o ìyá mi ní kí n lọ fẹ́ ìyàwó mi nítorí Stìjàbá ò bímọ mo jẹ́ nífẹ̀ẹ́ Stìjàbá gan wọn náà ṣàánú fún mi kọ́ mi mọ̀ ṣe. àbúrò àǹtí mi ṣé òun wò mí o lórí kí ni lórí ọ̀rọ̀ Saheed náà kí ló ṣe Saheed kò kú sí nǹkan tó ṣe àdúpẹ́ fọlọ́run ẹ̀rú dẹ̀ ti bà mí. ó ń fún mi lóúnjẹ mo dúpẹ́ ó ń fún mi ní mímu kódà ohun tí mi ò béèrè ó fi lé mi lọ́wọ́ àmọ́ lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ mà ní. ṣé Stìjàbá kí ló ṣe ṣé kò yẹ kó ti bí mi. ẹ̀dẹ̀ jẹ́ kẹ́rù bà mí ọlọ́run ló ń ṣe ọgbọ́n ọ̀hún ṣé ti gbàgbé pé mùsùlùmí ni wà ní aládùúrà ni wà máa ń gbàdúrà ni ẹ fọkàn ara yín balẹ̀ ó máa bímọ ẹ̀dẹ̀ ń kánjú lẹ mú gbogbo ẹ̀ ní líle ní kokokoko báyìí kí ló dé. pé gbogbo ẹnu ẹ yẹn ló bá mi gbé sọ́hùn mi sọ pé lọ́rùn ò ní ṣe nígbà wo lọ́jọ́ wo lóṣù wo. àǹtí mi ẹ lọ fọkàn ara yín balẹ̀ ẹ jájọra wẹ́ẹ̀bẹ̀ sọ́lọ́run ó máa bímọ ẹ má mú ní gbogbo ẹ̀ ní kíkọ tẹ́ ń kánjú báyìí kí ló dé. ṣé fẹ́ kí ìyàwó ọmọ yín kó lọ gbọmọ lọ́wọ́ èṣù ni tẹ wá mú gbogbo ẹ̀ tẹ́ ń fún gúnmọ́ báyìí tẹ́ ń fún gúnmọ́ kí ló ṣẹlẹ̀. fúra yín lọ́kàn balẹ̀. tí ojú ti lọ lé ṣé kí n máa lọ ni. máa lọ. kí n máa lọ. máa lọ. ó dà àǹtí mi ó dàbọ̀ o. ẹ kíra yín. ó dàbọ̀ mọ́. ṣíọ irọ́ ká gbàdúrà bọ́dọ̀ pa máa jàdúrà ni ká mú ni mo mú mi kíkan mi ní mú kíkan àgbà ló ti ń dé yìí ọjọ́ orí ló ti ń dalẹ̀ yìí ó sọ fún mi pé mùsùlùmí máa gbàdúrà irú àbọ̀dọ̀ pa máa ṣépè yìí. ká máa gbé ọ̀rọ̀ yìí lówó mà lárú. ẹ̀rù wà ní ọ̀rọ̀ yìí máa dojú fún mi bọ́. Stìjàbá ṣebí mi ni mo bí ẹ mo ní kó lọ fọkàn balẹ̀ ìkòkò ò ní gbomi kó tún gba ẹ̀yìn kó tún gba ṣoṣo onú ẹ̀ ọkọ̀ ìbalẹ̀ ni mo ṣáàbí ẹ. àbúrò mi kí ló wá dé tẹ wá dúró sí bíbá ẹ. ó máa ṣeun àbúrò mi lórí ọ̀rọ̀ àbúrò Stìjàbá yìí náà ni ìtorí pé kò tí ì bímọ ṣé ni yọkọ ẹ wá ní kó lọ fẹ́ yàwó le. kí ló wá dé kí ló ṣẹlẹ̀ tí o bá ọ̀yọ́kọ ẹ̀ jà ni. mi ì bá wọn jà o. ó ga o. mi ì dé ìyájú sí ìyá ọkọ mi. tí wàá tọkọ ìjọba jọ sọ ìjọba understand ara yín náà. ọ̀rọ̀ wa yé wura wa lápá kan. mọ́mí ẹ̀ náà ní pẹ́pẹ́ sí o ní láti fẹ́ ìyàwó mi o ìyàwó tó fẹ́ láti bí ọdún bíi mélòó tí ò yé tí ò pa àti pé ṣé mi mò ń ṣọmọ ni àǹtí. mo kún nígbàgbọ́ pé Ọlọ́run bá ṣe ó ní wákàtí 5 kó di nítorí ọ̀rọ̀ wọ̀nyí náà ni
onígbàgbọ́ ọlọ́run ọba ló ń ṣòwò ọlọ́run ọba máa jẹ ìlóhùn láìka. bó bá ṣẹlẹ̀ sí fi kọ́gbọ́n àríkọ́gbọ́n. ìgbà ìsúkú ni o ìsúkú la máa ṣe o. ọ̀rẹ́ ọmọ kan tí mo tẹ̀ tí wọ́n ń dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan tí ò ń ṣe pé mọ́mì náà lọ fúnra wọn nítorí àsọ̀bàjẹ́ báyìí ni mọ́mì máa sọ gbogbo ọ̀rẹ́ ló bá àsọ̀bàjẹ́ ni. mo jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yín kó má ìbímọ by this time. ó dáa o Ọlọ́run máa ṣe é. Ọlọ́run yẹ́ yìí ìyá máa bímọ àìbímọ yìí